TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. AGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wọn láti máa wò wá níkànnì amóhùnmáwòrán AGI TV, bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n. Ọjọ́ ọdún bí àjùrè bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní, ọjọ́ àbámẹ́ta òní láyọ̀ àti àlàáfíà. Kì í ṣe mímọ̀ ṣe wa ọ̀sẹ̀ mìíràn ló ti ṣe bẹ́ẹ̀ ló ti tẹnubọ ipò yìí láṣọba mi aláwòrábí. Ọ̀sẹ̀ tuntun tí à ń wò lọ́nà yìí ọ̀pọ̀ irú rẹ̀ láṣẹ lókè erùpẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán AGI TV. Ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe lórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa ń fún yín láwọn ìròyìn títí ní ògbọ́dọ̀ dí sí tí wọ́n ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná òníjọ tìní ò tìní òníjọ tàná, torí àwọn ìròyìn yẹn látùtù kó dé wá fún yín bíbá wọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà ní iwájú wa, táwa náà sì ti ṣetán láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ọmọ òní gọ̀ títí kó gbàgbé orúkọ rẹ̀. Ojú ni mí ò mí kì í ṣe àmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Apàtẹ ètò bí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀, awọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà, ìyẹn ètò tó bá mú gbọ́n lórí dání ni o. Àní èmi náà kọ́ Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ alójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ òwúta aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ẹ má wá gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa òlọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán AGI TV. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín, òun ní kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti gbàdé ẹ̀ka ìpolówó ọjà nìkan ní tí a wọ̀nyé AGI TV. Ó yá, ẹ má jẹ́ kí n ó kó lọ rí olóró, ẹ má jẹ́ kí n dá yín lágàrọ̀rọ̀. Bá ṣe máa ṣe lónìí kò ní yàtọ̀, nítorí lábalaládé ẹrú ètò yìí à lọ sórí pápá níbi tá a ti fún yín ní ìròyìn eré ìdárayá. Ní abala kan tẹ́ máa pàdé lórí ètò Ojúmọ́ Aláyọ̀ náà nìyẹn, abala gbígbàlejò àlejò alálàyé wa. Ta ni alálàyé wa lénìí? Ẹ farabalẹ̀, ẹ máa rí nǹkan gbọ́ ní àárọ̀ tòní. Ẹ ti rí bá ti ń ṣe bọ̀ láti gbà tá a ti bẹ̀rẹ̀ ètò Ojúmọ́ Aláyọ̀. Tèmi á tún ṣe bẹ́ẹ̀, á tún yà lára ọ̀tọ̀. Ẹ tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu àwọn alálàyé wa láàárọ̀ yìí. Ta ni alálàyé wa? Ẹ kú ojú lọ́nà, ẹ máa mọ̀ láàárọ̀ ní. Ó yá, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa fún yín ní àwọn kókó ìròyìn yẹn ká tó túṣu désàlẹ̀ kòkòrò yẹn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mà ti ṣe ìfilọ́lẹ̀ ilé kan tí wọ́n fẹ́ máa kọ́ fún àwọn èèyàn tí wọ́n ti fi ara káṣá ìjàmbá lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí tí ó ti gbìnàyà o. Níbo ló ti gbìnàyà? Ibo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀? Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà mà ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ilé alábọ́dé fún àwọn ènìyàn kankan ní ìpínlẹ̀ Benue. Kí ló dé tí wọ́n ṣe ń kọ́lé fún wọn? Wọ́n ní wà lábẹ́ ètò kan tó jẹ́ ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Abẹ́ ètò ló wà, gbogbo ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Kì í ṣe ojúṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti máa wá àwọn ọ̀daràn káàkiri orílẹ̀-èdè yìí. Ojúṣe àwọn èèyàn kan ni, tiwa ni pé ká fún wọn lóhun tó máa fi ṣiṣẹ́
ta ló sọ eléyìí di mímọ̀ ẹ máa láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí ọ̀ọ́dúnrún àwọn ènìyàn tí wọ́n wà ìkùsà lọ́nà àìtọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Nàìjíríà yìí àwọn mà ti bà wọ́n ta ló sọ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹnìkan tí ń ṣe alákòóso ti sọ di mímọ̀ pé ẹ wo àwọn tí wọ́n ń fi ojú winá òfin nípa wọn wá èkùsà ohun àlùmọ́ọ́nì wa lọ́nà àìtọ́ wọn kì í ṣe kèrémí o gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ẹdó lọ́dún tí a wà yìí ni o tòní tí kò ní di ọdún tó ń bọ̀ ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti fa àwọn adíje dupò tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ gbégbá ìbò níbi ètò ìdìbò náà wọ́n ti mú wọn lọ sọ́dọ̀ Tinubu o kí ló wọ́n mú wọn lọ ṣe lọ́dọ̀ Tinubu ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí nípa lẹ̀mọ́ ètò ìdìbò náà ní o wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ má gba rìbá o ẹ má gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú o ẹ má gbórí dúró tí ẹ bá gbórí dúró tí ẹ bá lọ gbà á ta ló sọ eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkìlọ̀ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí eléyìí ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fàákájà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ẹ mọ̀ wípé wọ́n ti lọ ilé ẹjọ́ wọ́n sì ti dé o a kì í lọ ilé ẹjọ́ kábọ̀ káṣe ọ̀rẹ́ o ṣùgbọ́n gómìnà Fubara ó mà ti sàn kankan látàrí bí ilé ẹjọ́ ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe dá àwọn aṣòfin kan padà sí ipò wọn kí ni gómìnà Fubara sọ mi ò mọ̀ pé gómìnà yìí ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ rí ó sọ̀rọ̀ èyí tó tọmọ́ ìwé ẹlẹ́sìn mímọ́ kan lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ni Fubara ṣe sọ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀dẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí àṣírí tú o àṣírí tú àwọn òṣìṣẹ́ tí wọ́n dàbí ghost worker tí iye wọn tó 369 100 lórílẹ̀‐èdè Nàìjíríà làṣírí wọn mà ti tú wọn ní kódà àwọn èèyàn bíi mọ́kàndínlọ́gọ́ta 59 ni wọ́n ti jáde kúrò láyé ṣùgbọ́n wọ́n tún sanwó fún wọn kódà àwọn èèyàn kan wọ́n ti fi orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ wọ́n ti fi ìpínlẹ̀ Nàìjíríà sí ìpínlẹ̀ tí ọ̀rọ̀ yìí kàn wọ́n ti filẹ̀ wọ́n ti lọ sókè òkun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún gba owó ìjọba irú kí leléyìí ta ni ó sọ gbogbo eléyìí di mímọ̀ báwo gan làṣírí ṣe tú ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ wò ó ẹ jẹ́ ká gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ti ẹ̀ka ìpínlẹ̀ Èkó ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ajínigbé 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe bí ọṣẹ́ ṣe ń ṣojú ní àárín ọ̀sẹ̀ yìí ìjọ́ wo gangan ló ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe mú wọn balẹ̀ ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn láàárọ̀ yìí ẹ jẹ́ kí a gbé àwọn kan yẹ̀wò lórílẹ̀‐èdè Nàìjíríà ta ló ń sọ àwọn nǹkan wọ̀nyí kí la fẹ́ gbé yẹ̀wò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ń lahùn sókè o ẹ jẹ́ ká gbé àwọn nǹkan yẹ̀wò lórílẹ̀‐èdè Nàìjíríà fún pé kí ni fún ààyè láti wà fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá ẹ tí wá gbọ́ wọn ti gbéná wojú ẹgbẹ́ tí bàbá Banji Akíntóyè ẹgbẹ́ tí wọ́n ti gbéná wojú ọ̀rọ̀ tí àwọn pè fún pé Yorùbá nation láfẹ́ Yorùbá nation ṣùgbọ́n ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọn náà wò fi taratara gbá Yorùbá nation ìkan kan báyìí làwọn fẹ́ kí ni wọ́n sọ pé àwọn fẹ́ gangan ẹ máa láǹfààní láti gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn láàárọ̀ yìí èmi ò rírí eléyìí rí o bẹ́ẹ̀ bá ń gbọ́ mi èmi náà ń gbọ́ yín o bẹ́ẹ̀ bá ń wò mí èmi náà ń wò yín o wọ́n ní bí arákùnrin kan ṣe gbé ìpè kan tán tó gbé fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ báyìí wọ́n ní gẹ́lẹ́ ló pòórá níbo lélẹ̀ ti ṣẹlẹ̀ ẹ wò ó màá sọ di mímọ̀ fún yín lẹ́yìn bó ṣe rìsíìfù kọ̀ tán báyìí wọ́n ní ó pòórá ni o níbo ló pòórá lọ ṣé wọ́n ti rí ṣá ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ yẹn lẹ́yìn ni kò ní dọ̀la ẹ wò ó àwọn afurasí àwọn adigunjalè afurasí ni wọ́n gangan wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣekú pa òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó FRSC kan ní ìpínlẹ̀ wo ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ní ohun tá a máa jẹ là ń wá kiri sẹ́ẹ̀ nípàdé ohun tó máa jẹ wá láṣẹ ọba mi aláwòrán bíi níbo lélẹ́yìí ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run ṣàánú wa ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ohun burúkú ni kí mọ̀jẹ̀sí kó tójú ìyá rẹ̀ re ọ̀run alákeje eléyìí tún ṣẹlẹ̀ ọ iwájú ilé bàbá rẹ̀ báyìí
òun ni wọ́n ṣekú pa sí, kí ló ní ó ṣe gangan àti wípé kí ni ìtàn tó dì mọ́ ẹni tí ọkùnrin tí wọ́n ṣekú pa ní iwájú ilé bàbá rẹ̀. ẹ ń farabalẹ̀, ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀, ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ yẹn láàárọ̀ yìí. ẹ wò ó bó ṣe wù ìyàwó mi ló ń gbá mi lọ́tún, ló ń gbá mi lójú, gbá mi sọ́tún, gbá mi sósì. ẹ wò kódà ohun tó ń fi ojú mi rí nínú ilé kì í ṣe kéré mi o. ta ló sọ léyìí? ohun tí mo rí ní ẹjọ́ lánàá òun ni mo ní kí n jábọ̀ fún yín o. arábìnrin tó sọ ọkọ rẹ̀ di ìgbámú ìgbájú, gbogbo ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. ẹ wo ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n dókè lọ́hùn, bí n bá dé kí wá túṣu désàlẹ̀ kòkò. ẹ jẹ́ ká bọ́ sórí pápá BGI TV níbi tá a ti fún yín ní ìròyìn eré ìdárayá lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn ayọ̀ fún ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Ọlọ́fijánà wọ́n máa ti yàn án sípò kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù ẹ̀kọ́ ojúlọ́nà tó bí amúṣàn wọn tún fún lẹ́bùn owó àtàwọn akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn lánàá. ẹ wo ẹ jẹ́ ká lọ sórí pápá bá a bá dé ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eré ìdárayá yẹn. Padà sí abala tá a pè ní láti orí pápá BGI TV. Níbi la ó ti máa pín láwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ẹ wo mo ti sọ fún yín ṣáájú pé àná ò ní jọ tèmi o, torí pé àwọn ìròyìn ojúmọ́ aláyọ̀ tó ti ní ṣe pẹ̀lú eré ìdárayá tá a fún wá fún yín láàárọ̀ yìí àtúnṣu désàlẹ̀ kòkò wọn fún yín. ẹ ti mọ̀ bá ti máa ń ṣe ìpè ilé láti máa ń kẹ́ṣọ̀ọ́ ròde ẹsẹ̀ kòkó grassroots láti máa ń dúràbàyè lọ sí ilẹ̀ òkèrè. ojú ni mímì kì í ṣe àmọ́ fúnlùkọ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní o. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi, fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí. ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n máa ti fún àwọn eléré ìdárayá tí wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn ní ẹ̀bùn owó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lánàá òde yìí. wọ́n ní gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tí wọ́n lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje All African Games ti ẹlẹ́ẹ̀kẹtàlá irú rẹ̀ tó wáyé láìpẹ́ yìí ní ilẹ̀ adúláwọ̀. wọ́n ní gbogbo àwọn tí wọ́n lọ ṣojú wa ní orílẹ̀-èdè Ghana tí wọ́n jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn àwọn bíi 11 òun ni wọ́n sọ wípé wọ́n lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà láti ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Ghana. ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ pé àwọn wọ̀nyí ni wọ́n ti fún ní ẹ̀bùn owó lóríṣiríṣi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lánàá. bí ẹ kò bá gbàgbé wọ́n ní àwọn eléré ìdárayá ti orí ìpínlẹ̀ Ògùn ni wọ́n gba àmì ẹ̀yẹ ìyẹn medals tí ó jẹ́ 19 ìyẹn 19 tó fi mọ́ 11 gold, wúrà 11, bronze 8 bẹ́ẹ̀ ni wọ́n gbà lóríṣiríṣi ní ibi eré ìdárayá bíi scrabble, badminton, athletics àti handball. ibẹ̀ ni wọ́n ti gba gbogbo àwọn kan wọ̀nyí tó fi pọ̀ dáadáa. gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ẹtì Friday yìí ló ti wá fún wọn ní owó tí iye rẹ̀ jẹ́ 500,000 naira. èèyàn kankan ni o, kò sọ pé kí gbogbo wọn lọ pín o, èèyàn kankan ni wọ́n fún. nígbà tí wọ́n tún fún àwọn èèyàn tí wọ́n gba bíi bronze wọ́n fún àwọn èèyàn ní 250,000 naira. ìyẹn wípé ẹgbà owó tí ó tọ́ sí yín gẹ́gẹ́ bí owó ẹ̀bùn tá lè fi ṣe ìwúrí fún yín nìyẹn. ọwọ́ ní gbogbo àwọn tí wọ́n lọ àtàwọn tí wọ́n gba nǹkan wálé àtàwọn tí wọ́n gba nǹkan wálé ẹ lọ fún wọn ní iye owó tí ó jẹ́ 150,000 naira kí wọ́n fi ṣe ara lóde láti rí pé àwọn náà wọ́n ní ìtàn rere nípa ti ẹ̀bùn owó tàn fún àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ láti máa dá wa lára yá lórílẹ̀‐èdè Nàìjíríà. Tóbi Amúsàn òun náà ṣe bẹ́ẹ̀. Dorcas Adéṣọ̀kan òun náà ó gbà lára àwọn ẹ̀bùn tí ìjọba ìpínlẹ̀ Ògùn fún àwọn ará abíyé. ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà NPFL
ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààrẹ pátápátá fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè àgbáyé ìyẹn Infantino ló ti ṣe bẹ́ẹ̀ ló ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí ikọ̀ agbábọ́ọ̀lù Enugu Rangers wípé ẹ ṣe àṣeyọrí ẹ mú ipò kíní níbi ìdíje líìgì orílẹ̀‐èdè Nàìjíríà ẹ kú oríire náà àbàyín kalẹ̀ eléyìí ni ààrẹ àjọ FIFA ìyẹn Infantino ó fi sójú òpó Instagram rẹ̀ láti kí wọn kú oríire gẹ́gẹ́ bí wọ́n ṣe gba ìdíje líìgì orílẹ̀‐èdè Nàìjíríà NPFL ó sọ di mímọ̀ pé ẹ̀yin aláṣeyọrí orílẹ̀‐èdè Nàìjíríà champion of Nigeria ẹ kú oríire bákan náà ni ẹbí ẹ kò bá gbàgbé nígbà ikọ̀ agbábọ́ọ̀lù Rangers yìí ni wọ́n gba ìdíje NPFL gbẹ̀yìn ìyẹn ní ọdún 2016 ẹ wò níbi tọ́rọ̀ dédò yìí àti ń ṣe bẹ́ẹ̀ àti ń rí ìdánimọ̀ gbà lórílẹ̀‐èdè àgbáyé ohun tó mú ààrẹ àjọ FIFA ìyẹn Infantino láti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí wa ẹ rí pé ó yẹ ká lọ gbádùn ká máa jó káàkiri ẹ má gbàgbé pé níbi ìdíje tí ó ń bọ̀ lọ́nà ìyẹn CAF láti máa rí Enugu Rangers àti Remo Stars tí wọ́n máa ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje CAF ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lápá abẹ́yẹn ẹ jẹ́ ká lọ síbi ìpalẹ̀mọ́ ìdíje Olympic ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Tigress ni wọ́n ti sọ di mímọ̀ pé ní ìpalẹ̀mọ́ wọn síbi ìdíje Olympic Games wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú àpẹẹrẹ ti orílẹ̀-èdè Germany àti Puerto Rico gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé eléyìí ni ó máa wáyé gẹ́gẹ́ bí ohun tí ó máa dàbí ìpalẹ̀mọ́ fún wọn nígbà tí wọ́n bá ń lọ sí ibi ìdíje Olympic Games tí yóò máa gbìnàyà ní ọjọ́ 28 oṣù keje tí a wáyé ní ẹni tí ń ṣe alábòjútó fún ọ̀rọ̀ ìgbóhùnsí afẹ́fẹ́ ti àjọ tí ó ń rí sí bọ́ọ̀lù tí wọ́n fi ọwọ́ sọ sínú àpẹẹrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Hakeem Busari òun ló fi eléyìí léde nínú àtijáde lọ́jọ́ Ẹtì Friday lánàá ní pé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀‐èdè Nàìjíríà Tigress ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Germany ní ọjọ́ 19 ní ìlú Berlin kí wọ́n tó lọ tẹ̀síwájú láti gbéná wojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Puerto Rico ní ọjọ́ 24 ní orílẹ̀‐èdè France wọ́n ní gbogbo eléyìí fún ìpalẹ̀mọ́ wọn fún ìdíje Olympic Games náà ni ó ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ agbábọ́ọ̀lù obìnrin náà ní ọmọ bíbí inú ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Nàìjíríà Ije òun ni orúkọ arábìnrin yìí Evelyn Ije ni ó ti sọ di mímọ̀ pé òun yóò ṣe ohun tí àwọn èèyàn kan kò ṣe rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rà á sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà pátápátá Evelyn yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ di mímọ̀ fún yín pé bàbá rẹ̀ náà ló jẹ́ Peter Ije ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí ni ọmọ rẹ̀ Evelyn ló tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún 3 nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan eléyìí ni wọ́n fi wá kéde rẹ̀ wípé ọmọ yìí agbábọ́ọ̀lù obìnrin yìí ó ti jẹ́ tiwa pátápátá báyìí ní sáà tó kọjá wọ́n rán lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Mexico láti lọ gbá bọ́ọ̀lù jẹun níbẹ̀ pẹ̀lú àdéhùn àyálò níbẹ̀ ló ti gbá bọ́ọ̀lù 4 wọlé àti níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 19 league appearance fún ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ṣùgbọ́n nígbà tó wá padà dé báyìí wọ́n ní àwọn ti rà á pátápátá o láti máa tẹ̀síwájú ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ akẹ́kọ̀ọ́ oríire Ije ọmọ gbóǹtarìgì agbábọ́ọ̀lù nígbà kan rí orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn ayọ̀ rèé nígbà wípé wọ́n ti yan ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù wà ní gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Ṣèyí Ọlọ́fíjánà ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n ti yàn sí ipò kan láti máa ṣe àmójútó àwọn ẹ̀bùn ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yàn sí ipò náà pé iṣẹ́ tirẹ̀ ni pé kó máa ṣe bẹ́ẹ̀ kó máa bá wa ṣe àwárí àwọn ẹ̀bùn tí wọ́n ṣe dáradára ní ilẹ̀ adúláwọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ní ipò tuntun yìí òun ni àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n fi ìwé tí wọ́n fi orúkọ sílẹ̀ fún ṣùgbọ́n Ṣèyí Ọlọ́fíjánà ní iṣẹ́ náà já mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di
di mímọ̀ Ṣèyí Ọlọ́fíjánà ni òun náà ti ń ṣe àwọn nǹkan kan bí ìdàgbàsókè láti máa ṣe àwárí àwọn ẹ̀bùn ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri ilẹ̀ adúláwọ̀. Má gbàgbé lára àwọn tó ti ṣe àwárí wọn náà ní Táíwò Awóníyè ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lọ́dún 2015. Bákan náà ó tún ṣe àwárí àwọn èèyàn bíi Didier Drogba, Michael Essien, John Mikel Obi. Àwọn wọ̀nyí ni wọ́n ti ṣe àṣeyọrí láti ilẹ̀ adúláwọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ẹ wò ní báyìí wọ́n ti gbé iṣẹ́ náà fún Ṣèyí Ọlọ́fíjánà wípé bàbá ẹ̀yin náà ẹ ṣe bí ó ṣe yẹ kẹ́ ẹ ṣe fún wa ní ilẹ̀ adúláwọ̀. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ibi ìdíje Copa America. Àti mọ̀ báyìí o bí àṣà àwọn èèyàn kan ó ti zẹ̀ wọ́n ti mọ ẹni tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina yóò máa kojú ní ibi ìdíje Copa America ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi-final. Orílẹ̀-èdè Argentina ni wọn yóò máa kojú orílẹ̀-èdè Canada báyìí níbi ìdíje Copa America ìpele semi-final. Lánàá òde yìí ni wọ́n fi gbogbo ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nígbà tí orílẹ̀-èdè Canada wọ́n jáwé olúborí. Wọ́n ná Venezuela pẹ̀lú abala goliwomi kí n gbà sí ọ. Wọ́n wà ní wọ́n kọ́kọ́ gbá lọ ṣùgbọ́n nígbà tí wọ́n gbá lọ tí wọ́n gbá bọ̀ orílẹ̀-èdè Canada ni wọ́n jáwé olúborí ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí wọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ náà ti wáyé. Ní báyìí orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè Canada ni wọ́n yóò máa kojú ara wọn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ níbi ìdíje Copa America. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ síbi ìdíje Euro 2024 tó wáyé lánàá. Ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final ó wáyé lánàá. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó kọ́kọ́ wáyé ó lágbára púpọ̀. Èmi gan wò báyìí mò ń rí pé eléyìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olùgbàlejò Germany àti orílẹ̀-èdè Spain. Ẹ wò orílẹ̀-èdè Spain wọ́n kọ́kọ́ gba ní first half ó tóra wọn dáadáa, òdo ni wọ́n gbá lọ. Kódà wọ́n rí ìròyìn ìbànújẹ́ gbà níbi tí Pedri ti ṣe bẹ́ẹ̀ tó ti fi ara pa tí wọ́n fi gbé jáde, tí wọ́n fi gbé Dani Olmo tí wọ́n fi gbé wọlé. Nígbà tí wọ́n tẹ̀síwájú lẹ́bàlá ẹlẹ́ẹ̀keje ní Dani Olmo yìí ó ti gbá góòlù kan wọlé pẹ̀lú ìrànlọ́wọ́ Lamine Yamal. Níbẹ̀ ni wọ́n ti léwájú ṣùgbọ́n nígbẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina Germany ẹnumí àgò wọ́n dẹ́yẹ kan padà o nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà kù díẹ̀ péréte báyìí kó ṣe bẹ́ẹ̀ kó tẹnubọ ipò ọba àdápadà ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lọ sí abala àfikún àsìkò extra time. Wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n fi kún un ṣùgbọ́n ní abala ìkejì extra time ní orílẹ̀-èdè Spain ti jáwé olúborí níbi tí Moreno ti gba góòlù yẹn wọlé. Èyí ló gbo ewúro sí ojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany lánàá òde yìí. Ẹ wò ó dùn wọ́n púpọ̀ torí pé wọ́n ti lérò wípé àwọn yóò jáwé olúborí lánàá. Kò wá tutọ́ síbẹ̀ o níbi ìdíje Euro 2024 ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wáyé lánàá. Ẹ wò ó Pepe Cristiano Ronaldo wọ́n sunkún lánàá. Àwọn àgbà ọ̀jẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal wọ́n sunkún nígbà tí orílẹ̀-èdè France tó lé wọn kúrò níbi ìdíje Euro 2024 pẹ̀lú abala goliwomi kí n gbà sí ọ. Ẹ wò ó ẹni tí ń ṣe ògbóǹtarìgì Pepe òun ló ti wá sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ó ní ẹ wò ó dùn mí wọ Akínyẹmí ara torí ó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí màmá gbágbẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal nítorí pé àsìkò mi ti tó nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Bẹ́ẹ̀ náà ni Cristiano Ronaldo òun náà sunkún pé ọ̀nà tí mo fẹ́ parí yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè mi Portugal kò dára tó. Ẹ wò ó ẹni tó kó bá wọn lánàá ní Joao Felix òun ló sọ pẹ́nátì tiẹ̀ òun ló sọ nù tó fi yọrí sí 5-4 tí wọ́n fi jáwé olúborí tí wọ́n fi jẹgbá lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France. Gbogbo ẹ̀ ó ti wáyé lánàá. ó ń tẹ̀síwájú lẹ́ni o níbi tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ti máa kojú ara wọn. Àwọn bíi orílẹ̀-èdè England àti Switzerland, Netherlands àti Turkey. Nǹkan àtúnṣe bẹ́ẹ̀ àtúnmú nǹkan lẹ̀ ní èní nígbà tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù wọ̀nyí bá kojú ara wọn. Ó ti wáyé wọn báyìí wípé orílẹ̀-èdè Spain
ti orílẹ̀-èdè France ni wọn yóò máa kojú ara wọn lọ́jọ́ ìṣẹ́gun tó ń bọ̀ ní ìpele semi-final. Ẹ jẹ́ ká wò ó bí ìyẹn náà ṣe máa yọrí sí. Oníyàn ṣe ọlọ́kà ṣe gbogbo ìjẹ́fẹ́ bá jẹ́ láàárọ̀ yìí láti abala láti orí pápá BGI TV. Ẹ ṣé o, àjọṣe wa ò ní bàjẹ́. Níbi làórì mọ́ fún ti ìròyìn eré ìdárayá lábala tàdédò yìí. Ojú ní mímì kí ṣàmọ́ fọlọ́kọ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ máa ṣeré ìdárayá o, òpin ọ̀sẹ̀ láwà yìí ẹ gbìyànjú kẹ́ ṣeré ìdárayá fún ẹ̀yin tẹ́ bá láǹfààní láti wà ní ilé. Ó yá ẹ jẹ́ ká dókè lọ́hùn bàbá lọ bàbá bọ̀. Ìròyìn tá a fẹ́ túṣu désàlẹ̀ kókó rẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ a máa mú wá sí etí ìgbọ̀nyín. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti ẹgbẹ́ ti Banji Akíntóyè wọ́n mà ti ń gbéná wojú ara wọn. Ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé, ṣé èròǹgbà wa ṣé kò jọ mọ́ra wọn ni? Kí ló dé tá a ṣe wá fẹ́ máa gba ọ̀rọ̀ wa bí ẹni gbọgbọ́ tí báyìí? Kí ló fa ìjà láàrin àwọn ẹgbẹ́ méjèèjì yìí? Ṣé lótìtọ́ gangan ni pé wọ́n ń jà àbí ọ̀rọ̀ ohun tí wọ́n lépa ló yàtọ̀ lára ọ̀tọ̀? Ẹ wò ẹ jẹ́ ká lọ sókè náà. Arákùnrin tó pòórá lẹ́yìn tó gba ìpè kan tán, ibo ló ti ṣẹlẹ̀? Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Wọ́n ní gbogbo àwọn èèyàn tí wọ́n wọ ìkùsà ohun àlùmọ́ọ́nì wa lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà àìtọ́ wọ́n ti rí wọn kódà àwọn kan jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Báwo lọ́wọ́ ṣe tó wọn? Gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ṣé lótìtọ́ àti lódodo ni pé kì í ṣe ojúṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa ṣe àwárí àwọn ọ̀daràn? Ojúṣe ta ni? Mú bọ̀ ẹ jẹ́ ká lọ sókè náà tá a bá dé ká wá tọ̀pá bọ́ọ̀lù kó lè dún dáadáa. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160. Fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ìdùnnú ti wá ní wípé ẹ̀yin ṣì wà lókè kejì náà ẹ̀ ń wò wá tí a wà dẹ̀ fún yín ní ìròyìn tó ń tinú ojoojúmọ́ ìwé ìròyìn wa jáde láti lọ àti bọ̀ láti orí pápá BGI TV àti lọ fún yín ní ìròyìn eré ìdárayá. Mo lérò pé ẹ jẹ́ gbádùn rẹ̀. Ó yálà ìdènà pẹ̀lú ìdajì ejò kí n bá wọn gbé nínú ihò. Ẹ jẹ́ kí n fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn tá a ti orí wọn wá fún yín ṣáájú lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ sọ fẹ́ni tí kò tí mọ̀ wípé ètò Ojúmọ́ Aláyọ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o, ó ti gbìnà yá. Ẹ máa bá wa bọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá òkèlè àkọ́bù mi láàárọ̀ òní ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ẹtì Friday àná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àwọn àkànṣe iṣẹ́ ilé kan fún àwọn ènìyàn tí wọ́n ti fi ara káṣá ìjàmbá kan lọ́nà kejì àbí lọ́nà kan lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fẹ́ ṣe ìtọ́jú àwọn aráabí yìí látàrí pé wọn kò nílé lórí mọ́ lásìkò yìí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní igbákejì rẹ̀ ìyẹn Kashim Shettima ṣojú fún níbi ìpele àkọ́kọ́ àkànṣe iṣẹ́ náà tó wáyé ní ìlú Tundubiri ìpínlẹ̀ Kaduna. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé òun rí nítòótọ́ wípé àsìkò tó dára rèé láti gbìyànjú irúfẹ́ àkànṣe iṣẹ́ yìí káàkiri àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn. Òun sì rí pé ohun tí àwọn wá ṣe lónìí ló ṣe pàtàkì fún àwọn ènìyàn tí wọn kò nílé lórí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ wípé àwọn tún ṣe léyìí láti ṣe ìrànlọ́wọ́ fún ìjọba ìpínlẹ̀ Kaduna láti rí pé wọ́n ṣe àwọn nǹkan kan fún àwọn ènìyàn tí wọ́n ti fi ara kọ́ akáṣá bóyá nǹkan bí ogun àbí nǹkan
nǹkan bí ìpànìyàn ló sọ wọ́n di aláìní ilé lórí. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn rò papọ̀ láti ṣe ìfilọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wọn ní ìpínlẹ̀ Kaduna. Ó wá sọ di mímọ̀ sí iwájú ní pé ṣé wọ́n gbàgbé àbí wọn kò gbàgbé ní pé tí wọ́n bá gbàgbé ní pé ṣé wọ́n rántí pé nínú oṣù keje ọdún tá a wà yìí ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Shettima ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ohun amáyédẹrùn fún àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara kó àwọn nǹkan bí ìjàmbá lórílẹ̀-èdè Nàìjíríà ní ìbámu èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú àkọmọ̀nà rẹ̀ ìyẹn ìrètí ọ̀tun ṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo eléyìí ni wọ́n gbé ṣe lánàá. Ó wá sọ di mímọ̀ pé ní báyìí báwọn ti ṣe bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna yìí kò tán síbẹ̀ ó sì máa wáyé ní àwọn ìpínlẹ̀ 7 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pàápàá jùlọ ohun tó ṣẹlẹ̀ yìí gangan ó ní ṣe pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n pàdánù dúkìá wọn àbí nǹkan tó jọ mọ́ ẹ̀mí nígbà tí àwọn Fúlàní àti àwọn darandaran tí wọ́n kojú ara wọn. Ó ní ẹ rí pé àwọn àgbẹ̀ àti àwọn darandaran yìí tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n ń jà nígbà náà ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn ènìyàn kí wọ́n pàdánù àwọn nǹkan bíi dúkìá wọn. Eléyìí ni àwọn tún rò papọ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ ilé fún àwọn aráabí yìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe ìfilọ́lẹ̀ ilé ìgbé àkànṣe iṣẹ́ fún àwọn èèyàn tí wọ́n pàdánù dúkìá wọn lásìkò tí àwọn Fúlàní àti darandaran tó fi mọ́ àwọn àgbẹ̀ tí wọ́n kojú ara wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ kò tún tán síbẹ̀ o. Ilé iṣẹ́ sì ń lọ, àkànṣe iṣẹ́ ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló tún ní í ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí wọ́n tún ṣe àgbékalẹ̀ ilé alábọ́dé kan, affordable houses ni wọ́n pè é, ní ìpínlẹ̀ Benue lábẹ́ ìrètí ọ̀tun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni tó sọ̀rọ̀ níbi ìpàdé náà ní àná ọjọ́ Ẹtì Friday yìí òun ni ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilé ìgbé àti ìdàgbàsókè àwọn agbègbè, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ahmed Musa. Òun ló sọ di mímọ̀ ní ibi tí àkànṣe iṣẹ́ náà ti wáyé. Ó ní gbogbo àwọn ẹ́stéètì àti gbogbo àwọn ilé alábọ́dé yìí a fẹ́ fi ṣe ìdàgbàsókè bá àwọn ará ìlú ni o. Kódà a fẹ́ fi jẹ́ kí àwọn ọ̀rọ̀ bíi ilé kíkọ́ àti àwọn nǹkan kó rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àkànṣe iṣẹ́ yìí. Kódà ní àná òde yìí ó sọ di mímọ̀ wípé bí ẹ bá fẹ́ gbọ́ iye owó tá a ti ná sórí àwọn àkànṣe iṣẹ́ yìí láti ọdún tó kọjá ló ti lọ bí 50 billion naira, gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe bu ọwọ́ lù fún àwọn láti máa ṣe àgbékalẹ̀ ilé alábọ́dé fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní owó tí wọ́n gbé sílẹ̀ kò lè ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kò lè ṣe wọn léegun ẹ̀yìn torí àwọn náà ti rò ó dáadáa wípé àsìkò yìí apá kan nǹkan ń ṣe bẹ́ẹ̀ nǹkan dùn ká má san nǹkan míì. Òun ni lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn lánàá ó yọjú síbi ètò náà láti gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe mú ìlérí rẹ̀ ṣẹ nípa ti àwọn nǹkan tó fi máa gbé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí láàárọ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ilé alábọ́dé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní àná. Ó yá ẹ jẹ́ ká lọ sí olúùlú ilẹ̀ wa Àbújá níbi tí ẹni tí ń ṣe alákòóso ibẹ̀ ìyẹn Nyesom Wike ó mà ti dáàbò bo ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ti ràgàbó báyìí, ó ti gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Ó ní ẹ wò ó ṣe fẹ́ gbọ́ kẹ́kulé yín kó gbọ́ kó lọ sọ fún toko, èmi mo sọ bẹ́ẹ̀. Kì í ṣe ojúṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Nàìjíríà bẹ́yìn bá fẹ́ pè bẹ́ẹ̀, kì í ṣe ojúṣe ààrẹ yìí ìyẹn Bọ́lá Ahmed Tinubu láti máa ṣe àwárí ibi tí àwọn ọ̀daràn ń fi orí pamọ́ sí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Nyesom Wike òun ló sọ eléyìí di mímọ̀ wípé ẹ wò ó ìdí nìyí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fi rán àwa bí alákòóso níṣẹ́ láti máa ṣe àmójútó àwọn ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun tí ààrẹ lè
ṣe ni wípé kó ṣe ìrànlọ́wọ́ ohun èlò bíi irinṣẹ́ ètò ààbò fún àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri tó fi mọ́ àjọ elétò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè ṣojúṣe wọn láti máa gbéná wojú àwọn ọ̀daràn káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Nyesom Wike òun ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi tó ti ń ṣe àfihàn àti àgbékalẹ̀ ọkọ̀ tí ó jẹ́ ọkọ̀ ìwọ́de tí wọ́n fẹ́ ṣe fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn àjọ elétò ààbò ní ìlú Àbújá. kì í ṣe ọkọ̀ nìkan, ó tún ní àwọn ìmọ̀ ẹ̀rọ kan tí wọ́n pè ní gadget tí wọ́n kó fún àwọn elétò ààbò yìí pé kí iṣẹ́ yín lè yá kánkán la ṣe ń ṣe gbogbo àwọn eléyìí. níbẹ̀ ni Nyesom Wike ti fi dá gbogbo àwọn ènìyàn lójú wípé ẹ wo ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ olúùlú wa Àbújá àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣọwọ́ yẹpẹrẹ ni ààrẹ Bọ́lá Ahmed fi mú. ó wá sọ di mímọ̀ pé gẹ́gẹ́ bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ojúṣe ààrẹ láti máa torí bọgbó láti máa lọ káàkiri láti máa lọ wá àwọn ọ̀daràn níbi tí wọ́n fi orí pamọ́ sí. ojúṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò àjọ elétò ààbò ní lórílẹ̀‐èdè Nàìjíríà ti wà ní pé ká ṣe ìrànlọ́wọ́ ìpèsè irinṣẹ́ tí wọ́n fẹ́ lò láti lè ṣiṣẹ́ kí iṣẹ́ náà kó wà ní ìrọ̀rùn fún wọn. ó wá ṣe ọ́ lákòótán nígbà tó rọ àwọn olùgbé káàkiri olúùlú lẹwa Àbújá àti orílẹ̀-èdè Nàìjíríà nípa ẹ dákun àtìlẹ́yìn yín ìfọwọ́sowọ́pọ̀ yín àti àdúrà yín la nílò fún àwọn àjọ elétò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí i pé wọ́n ṣojúṣe wọn gẹ́gẹ́ bí iṣẹ́ kí ẹ̀mí àbí dúkìá má máa sọnù lọ́nà àìtọ́. kì í ṣe ojúṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa torí gbọgbó láti máa wá àwọn ọ̀daràn níbi tí wọ́n fi orí pamọ́ sí. Nyesom Wike òun ló sọ eléyìí di mímọ̀. ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n tara ṣàṣà kí n lọ sọ́dọ̀ ẹnìkan tí ń ṣe alákòóso fún ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Délé Aláké. òun ló ti tọ́ka ọ̀rọ̀ wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀‐èdè Nàìjíríà àti rí ọwọ́ tó àwọn ènìyàn tí wọ́n ń wá ìkùsà àwọn ohun àlùmọ́nì wa lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà àìtọ́. àwọn èèyàn bíi 300 illegal operators òun láti rí kó lórílẹ̀‐èdè Nàìjíríà. kódà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí wọ́n lọ bíi 133 ni wọ́n ti ń fi ojú wọn winá ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀rọ̀ eléyìí òun ló jáde láti ẹnu ẹni tí ń ṣe alákòóso fún ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Délé Aláké. níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń gbèrò láti ṣe àtúnṣe bí àwọn alábàádòwòpọ̀ yóò ṣe máa wá sí orílẹ̀‐èdè Nàìjíríà nípa ti ohun àlùmọ́nì wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ó wá sọ di mímọ̀ níbi ètò kan tó wáyé lánàá. níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n ti ń kọjú àfojúsùn wọn sí bí àwọn èèyàn ìdàgbàsókè yóò ṣe dé bá ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà bíi ti àwọn àgbáyé bó ṣe máa bá a mú ní ohun tó jẹ àwọn lógún báyìí. ó ní eléyìí kò sì ní ṣeé ṣe tí àwọn kọ̀nà sí ẹ̀dá yìí tí wọ́n wọ ìkùsà wa tí wọ́n wọ àwọn àlùmọ́nì wa lọ́nà àìtọ́ tí wọ́n bá ń jí wa kí ló kù tá a fẹ́ fi fa àwọn ojú alábàádòpọ̀ mọ́ra. eléyìí ní Délé Aláké sọ ló fi sọ di mímọ̀ pé bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá gbọ́ báyìí o ní àwọn ìpínlẹ̀ bíi Niger, Ọ̀ṣun, Kogi, Ògùn, Kaduna láti ṣe àwọn àwárí àwọn ohun àlùmọ́nì kan tó lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó Délé Aláké sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ohun tó ń tẹnumọ́ ni pé gbogbo àwọn ènìyàn tí wọ́n wá ohun àlùmọ́nì wa lọ́nà àìtọ́ bíi 300 láti rí ọwọ́ tó. kódà àwọn èèyàn bíi 133 ni wọ́n ń jẹ ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ohun tí wọ́n ṣe. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá ibẹ̀ yẹn. ẹ wò bàbá dógún ọdún ó ń bọ̀ wá pọ̀la ẹ̀ ń bi mí lérè pé ìròyìn tí mo kà tán ibo mo ti rí inú ìwé ìròyìn The Punch ni wọ́n ti punch ẹ̀ síta. eléyìí tí ọpọ́n súnkàn báyìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí wọ́n ṣe fa àwọn ẹni tí ń ṣe adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ẹdó bí wọ́n ṣe fà wọ́n lọ sí iwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí. ẹ má gbàgbé wípé oṣù kẹsàn-án ọdún tí a wà yìí
ní ètò ìdìbò sípò gómìnà yóò máa wáyé ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn tí wọ́n wá jẹ́ adíje dupò lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC aṣòfin Monday Ekpeyebolo òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́ tuurutu lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu wípé bàbá ẹ òun ni ẹni yìí ń jẹ́ tá bá sọ̀rọ̀ nípa ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé òun ni #1 citizen nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Eléyìí ló jẹ́ kí wọ́n mú wọn wá sí iwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá. Ẹni tó wá léwájú ìrìn àjò náà òun ni aṣòfin Adams Oshiomhole àti ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ Niger Delta Development Abubakar Momo. Òun ni wọ́n mú àwọn ẹni yìí lọ sí iwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni tó wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá lẹ́yìn ìpàdé náà òun náà ni Adams Oshiomhole. Òun ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò eléyìí tá a ṣe lè nìyí àfi fi hàn yín wípé ọkàn wa ó balẹ̀ lórí bí a ṣe fẹ́ jáwé olúborí níbi ètò ìdìbò tí yóò máa wáyé ní ìpínlẹ̀ Ẹdó. Bẹ́ẹ̀ náà ló sọ di mímọ̀ pé yàtọ̀ sí gbogbo làásìgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP yẹn ọkàn àwa ń tiwa gangan là ń gbájúmọ́ láti rí pé àwa gangan fúnra wa a ṣe àṣeyọrí. Adams Oshiomhole òun ló sọ gbogbo eléyìí di mímọ̀. Ó ní nǹkan tó yẹ káwọn kọ́kọ́ ṣe làwọn ti kọ́kọ́ ṣe yìí láti mú adíje dupò náà wá sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè rí pé ẹni tó fẹ́ jáde lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú mi ṣóun lélẹ́yìí àtìlẹ́yìn tá a bá fẹ́ ṣe fún àmàṣe bẹ́ẹ̀ àmàṣe fún ẹ wò wọ́n sọ̀rọ̀ bí àwọn ètò ìpolongo àtàwọn nǹkan míì yóò ṣe máa jáde ní ìpínlẹ̀ Ẹdó níbi tí wọ́n ti ṣe ìpalẹ̀mọ́. Oshiomhole ó sọ̀rọ̀ ó ní gbogbo làásìgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP yẹn kì í ṣe fún àǹfààní tiwa ṣùgbọ́n fún àǹfààní tiwa tún ni. ẹ wo ibẹ̀ ló tán sí o. ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ kì í tán kì í ṣe bẹ́ẹ̀ kì í dùn lẹ́nu tèmi. ẹ jẹ́ kí n tẹ̀síwájú níbi tí ìròyìn ti ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ẹdó náà ni o. ẹni tí wọ́n ń ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ẹdó tó ń rí sí ètò ìpolongo ní ìpínlẹ̀ náà ìyẹn Ọ̀yákìlómẹ Bello òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ẹdó ń bẹ dákun ẹ̀rí ọkàn yín ẹ má tà á ojúṣe yín ẹ má tà á ẹ̀tọ́ yín ẹ má tà á ẹ má gba owó lọ́wọ́ àwọn olóṣèlú bó tilẹ̀ jẹ́ wípé nǹkan fẹ́ nira lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìyẹn sún yín débi tí wípé ẹ máa ta àwọn nǹkan tó jẹ yín lógún lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ ilé nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ Ẹtì Friday àná nígbà tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò náà. Ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti jẹ́ kí àwọn ènìyàn máa ta àwọn nǹkan tó dàbí ohun ìní wọn dúkìá wọn fún àwọn olóṣèlú wọn tó fi mọ́ ẹ̀tọ́ wọn látàrí pé kí wọ́n lè bá ayé ń dọ́gba ni wọ́n ṣe ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó ṣàpè wọ́n ó bẹ̀ wọ́n ó rọ̀ wọ́n ó gẹ̀ wọ́n pé ẹ dákun ètò ìdìbò ló ti ń bọ̀ yìí o ẹ má jẹ́ kí wọ́n wá tàn yín kí wọ́n má fi ẹ̀kọ́ tanná fún yín láti ta nǹkan tó wà lọ́wọ́ yín fún àwọn kí wọ́n sì fún yín lówó. Ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gba rìbá o ẹ bẹ̀ la bẹ̀ yín lọ́wọ́ àwọn olóṣèlú tí wọ́n lè wá tàn yín. Ẹni tí ń ṣe ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ló sọ ilé fún àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ẹdó. Ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ó di ibo ó di ìpínlẹ̀ Rivers. Ẹ mọ̀ pé láàárín ọ̀sẹ̀ yìí ni wọ́n ń bọ̀ ní ilé ẹjọ́ sì ti ṣe bẹ́ẹ̀ ó sì ti gbé ẹjọ́ ńlá kan kalẹ̀ lórí wípé wọ́n dá àwọn aṣòfin kan padà sí ipò wọn ní ìpínlẹ̀ Rivers. Àtìgbà náà ni àwọn ènìyàn ti ń fi ọ̀rọ̀ wá gómìnà Siminalayi Fubara wọ́n ti fi ń wà lẹ́nu. Àná òde yìí ló wá sojú abẹ́ǹkó ó sọ̀rọ̀ ó ní ẹ wò ohun tó burú ló ti ṣẹlẹ̀ yẹn ohun tó burú jù ó ti lọ ó ti di àfisẹ́yìn tẹ́gùn fiṣọ ní ìpínlẹ̀ Rivers. Ohun tó wá kùn fún òun báyìí òun ní láti mú ìlérí ìṣèjọba tó dára ṣẹ ní ìpínlẹ̀ Rivers. Gómìnà Fubara òun ló sọ eléyìí láti fi èsì sí ẹjọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ lórí bí wọ́n ṣe dá àwọn aṣòfin 17 padà sí ipò wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers. Ó wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìjọba ìbílẹ̀ Kana ní ìpínlẹ̀ náà níbi tó ti sọ di mímọ̀ pé ẹ wò ó òun fi ọkàn balẹ̀ nínú
Ọlọ́run tó ṣẹ̀dá òun tí ó sì ń darí òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀. Ó ní ẹ wò ó, gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó jẹ́ tuntun sí yín, bó ṣe máa ń ṣẹlẹ̀ lára àwọn ìdojúkọ tíyàn máa ń kojú nígbà tíyàn bá wà ní kan nínú ìṣèjọba náà ni. Ó ní ẹ wò ó, bí ẹ bá wá mọ̀ yẹn ẹ jẹ́ ká lọ sínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 5 nínú Bíbélì. Báwo ló ṣe sọ? Ẹ má ṣí Bíbélì, mo mọ̀ lórí. Òun bẹ̀ ló ti sọ di mímọ̀ pé Ọlọ́run tẹ́ pẹpẹ tábìlì síwájú òun. Ó wá ní kò tán síbẹ̀ o, ó ní níwájú tani? Níwájú ní agbègbè àwọn ọ̀tá òun, in the presence of your enemy. Ó ṣe àtúpalẹ̀ ìwé Bíbélì yẹn, ẹsẹ̀ yẹn gangan oníṣẹ́ ti wá rí báyìí ní pé àárín ọ̀tá gangan ni mo wà, ṣùgbọ́n ìyẹn ò ní dí mi lọ́wọ́. Nínú ègún ni màrìkò tí ń ṣẹ̀ṣọ́, màá ṣe bẹ́ẹ̀, màá rí ọwọ́ mú tí ìṣèjọba mi á sì dára fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nígbà tó ń fèsì sí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní àná òde yìí. Ẹ wo, ohun tó burú ó ti kọjá lọ, àsìkò rèé fún mi láti mú ìlérí mi ṣẹ. Ìyẹn ìṣèjọba tó dára fún àwọn ará ìlú ní ìpínlẹ̀ Rivers. Fubara òun ló sọ eléyìí di mímọ̀. Àṣírí tú o, àṣírí padà tú. Ẹ wo, ìjọba ìpínlẹ̀ Anambra ni wọ́n ti tú àṣírí àwọn èèyàn kan tí wọ́n ń gbowó ọ̀fẹ́ nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ lánàá ní pé àwọn ti ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n kọjá 427 427 ghost worker tí wọ́n ń gbowó oṣù láti inú àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Rivers tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alága fún ọ̀rọ̀ àwọn tó ń rí sí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà, ìyẹn bí Ezeaka ṣe sọ di mímọ̀ fún àwọn oníròyìn ní ìlú Akwa ní olúlu ìpínlẹ̀ náà lánàá. Ó ní ẹ wò ó, ṣe fẹ́ gbọ́, látàrí bí a ṣe ṣe àwọn iṣẹ́ ìwádìí kan, a rí pé àwọn àṣírí àwọn èèyàn kan ó tú lẹ́yọ kọ̀ọ̀kan níbi tí a ti rí àwọn àgbà òṣìṣẹ́, níbi tí a ti rí àwọn àgbà òṣìṣẹ́ níbi tí wọ́n ti ń gbowó oṣù ìpínlẹ̀ náà ṣùgbọ́n wọn kò sí lẹ́nu iṣẹ́. Kódà àwọn èèyàn tí wọ́n fi ìwé ẹ̀rí ayédèrú tí wọ́n fi wọlé sínú ìṣèjọba tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ìpínlẹ̀ náà, a ṣàwárí gbogbo wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní èyí tó wá jẹ́ pápánbárì ibẹ̀ òun ni pé àwọn kan wọ́n ti kú fún ọjọ́ gbọrọgbọrọ sẹ́yìn ṣùgbọ́n owó sì ń wọnú àpò ìṣúra wọn tí ìjọba sì ń sanwó fún wọn. Wọ́n ní àwọn tún ṣe àwárí àwọn ènìyàn 11 tí wọ́n ti travel out tí wọ́n sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ ṣùgbọ́n owó ìjọba ìpínlẹ̀ náà ó sì ń kàn wọ́n lára, wọ́n ń tẹ́wọ́ gbà á lóòrèkóòrè. Ó wá sọ di mímọ̀ pé àwárí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ti ṣe níbi táwọn ti ṣe ìmọ́tótó àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ó ní ẹ wò ó, àṣemọ ló ti ṣẹlẹ̀ yẹn o, a sì mọ̀ pé àwọn èèyàn kan wọ́n sì ń ṣe bẹ́ẹ̀, a sì máa tú àṣírí gbogbo wọn pátápátá. Àṣírí wọn tú o, àwọn ghost worker tí wọ́n ń gbowó ìjọba ìpínlẹ̀ Anambra lọ́fẹ̀ẹ́ lófò tí wọ́n sì ṣí lẹ́nu iṣẹ́, àṣírí wọn tú. Àwọn tí wọ́n travel out tí wọ́n tún gbowó, àṣírí wọn tú o. Ẹ wò ó, inú ìwé ìròyìn Punch ni mo ti punch ẹ̀ jáde láàárọ̀ yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá o, wọ́n bá wa ṣe o. Ó ṣe bẹ́ẹ̀, ó bọ́ sí ojú ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n fi ọ̀rọ̀ yìí léde láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Pàápàá jùlọ wọ́n ní àwọn agbègbè kan tí àwọn ajínigbé ti ń dà wọ́n láàmú. Wọ́n ní àwọn ajínigbé 9 ni wọ́n rí ọwọ́ tó tí wọ́n sì rán lọ sí ọ̀run àrèmábọ̀ ní agbègbè ìsọlọ̀ Ọkọ́ta, Èjìgbò, Ládìpọ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní gbogbo àwọn ajínigbé wọ̀nyí ni wọ́n ṣekú pa níbi tí wọ́n ti wọ̀ yájà pẹ̀lú ìbọn pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́bọ̀ Thursday alẹ́ ní ìyájà yẹn ni wọ́n ló wáyé o. Wọ́n ní àwọn ìbọn lóríṣiríṣi lẹ́yìn tí wọ́n pa wọ́n tán, àwọn ìbọn àti POS, àwọn loudspeaker, AK-47, àwọn ìbọn ìbílẹ̀, àwọn pistol, ọkọ̀ Toyota, kódà wọ́n
wọ́n tún ṣe àfihàn àwọn afurasí tí wọn kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ sí ọ̀run àrèmábọ̀. Wọ́n ṣe àfihàn wọn ní ìlú Ìkẹjà ní àná òde yìí. Níbẹ̀ ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ti sọ di mímọ̀ pé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì ni àwọn ará bí yìí ni wọ́n ti ń pe àwọn wípé ẹ wò ó àwọn ajínigbé yìí wọ́n ń da omi àlàáfíà ìlú rú ní agbègbè náà. Kódà wọ́n ń jí àwọn ènìyàn ọlọ́lá ọlọ́rọ̀, wọ́n ń jí wọn gbé, wọ́n sì ń béèrè fún owó ńlá. Wọ́n ní àtìgbà náà làwọn ti wọ iṣẹ́ o, làwọn ti ń dọdẹ wọn díẹ̀díẹ̀ láti rí pé àwọn rí ọwọ́ tó wọ́n ní. Ṣùgbọ́n alẹ́ ọjọ́ Thursday yìí lọ́wọ́ pálábá wọn ṣẹ́gi nígbà táwọn wọ̀yájà pẹ̀lú wọn ìbọn báyìí làwọn fi wọ̀yájà. Ṣùgbọ́n àdúpẹ́ pé ọwọ́ ṣe bẹ́ẹ̀ ọwọ́ bà wọ́n, àwọn bíi 9 ni wọ́n jáde kúrò láyé nígbà tí àwọn tó kù wọ́n rí ọwọ́ tó wọn. Eléyìí ni Benjamin Hundeyin fi wá sọ di mímọ̀ fún àwọn ará ìlú pé ẹ lọ fọkàn balẹ̀, bẹ́ẹ̀ bá ṣèrànlọ́wọ́ fún wa àwa náà ṣèrànlọ́wọ́ fún yín, àti pé ojúṣe tiwa ni láti máa dáàbò bo yín, ẹ̀mí yín àti dúkìá yín. Ọwọ́ bà wọ́n o, àwọn afurasí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí o, ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà tí àgbà méjì bá ń jà koríko bẹ́ẹ̀ lá máa foríko, ìyẹn erin méjì tó bá ń jà nìyẹn koríko ló máa foríko. Eléyìí òun ló ní ṣe pẹ̀lú ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti ẹgbẹ́ kan tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ tí Banji Akíntóyè ń léwájú fún, ìyẹn ẹgbẹ́ tí wọ́n pè ní the Yorùbá Self-Determination Movement YSDM. Bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀, bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ takò ọ̀rọ̀ sọ láàrin àwọn méjèèjì. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní àná òde yìí ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti takò ọ̀rọ̀ tí ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement tí wọ́n sọ wípé Yorùbá Nation làwọn fẹ́ tí wọ́n Yorùbá Nation làwọn fẹ́ tí wọ́n. Ẹ má gbàgbé ní pé ẹgbẹ́ yìí gangan òun ni Banji Akíntóyè ń léwájú fún ní ilẹ̀ Yorùbá, níbi tí àwọn ti ń sọ wípé àníṣe ní dandan Yorùbá Nation ló lè ṣe, Yorùbá Nation no going back ní ọ̀dọ̀ tí ni ó ń wá látọ̀ ọ̀dọ̀ tiwọn. Ṣùgbọ́n lánàá òde yìí ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ di mímọ̀ pé tẹ́ bá fẹ́ Yorùbá Nation àwa ní tiwa o, àwa àfẹ́ Yorùbá Nation lásìkò yìí. Restructuring àtúntò la fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣáájú ni ẹgbẹ́ YSDM ti bàbá Banji Akíntóyè ti kọ́kọ́ fi ọ̀rọ̀ tí wọ́n léde láti ẹni tí ń ṣe akọ̀wé wọn, ìyẹn ọ̀gbẹ́ni Moses Òjó. Níbẹ̀ ló ti ń sọ di mímọ̀ tó ń fi ọkàn àwọn ọmọ Yorùbá balẹ̀ wípé ẹ fara balẹ̀, ìlépa wa fún Yorùbá Nation ó sì ń tẹ̀síwájú, a sì ní dẹ́yìn lórí rẹ̀ àfi tá a bá ṣe àṣeyọrí. Eléyìí ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ríkà tí wọ́n sì ń sọ di mímọ̀ pé ẹ wò ó, ẹ lọ fọkàn balẹ̀ lásìkò yìí. Ní pé kẹ́ má bèrè fún Yorùbá Nation, ṣùgbọ́n ohun táwa ń fẹ́ lásìkò yìí òun ni àtúntò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀ní tí a bá rí àtúntò yìí tó tán, gbogbo ẹ̀ á tò, oníkálukú á wà níbi tó yẹ kó wà, àti wípé tí àtúntò bá wọlé tán, àwọn tí wọ́n ń pè fún Yorùbá Nation yìí àsìkò yẹn á dínkù, àti wípé ọ̀nà àti máa lọ ní ìlànà Yorùbá Nation àwa máa jẹyọ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká lọ gbọ́mọ bàfọ́ Ọ̀ṣun lásìkò yìí. Bẹ́ẹ̀ ṣe ń pèrè fún Yorùbá Nation àwa ò faramọ́ lásìkò yìí o, àtúntò ni àwa fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re àwọn ni wọ́n polongo, ni wọ́n sọ̀rọ̀ eléyìí láti fi tako ọ̀rọ̀ tí ẹgbẹ́ ti bàbá Banji Akíntóyè sọ wípé Yorùbá Nation no going back òun ni àwọn fẹ́. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọn mà dákẹ́, wọ́n bá tún sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ sókè wípé ẹ jẹ́ ká gbé yẹn tì, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n wá tún sọ lánàá òde yìí ní pé sẹ́yìn ò rí ni bí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí kò yẹ kó rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi rán ẹni tí ń ṣe agbẹnusọ wọn, ìyẹn Jàre Àjàyí, ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà. Nínú àtẹ̀jáde náà ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, àti rí lótìtọ́ àti lódodo pé ìwà ìjínigbé, ìwà jàǹdùkú, agbésùmọ̀mí
ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń wọ́pọ̀ sí dáadáa ní ilẹ̀ Yorùbá àti àwọn ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. A kò sì lè ṣe bẹ́ẹ̀ ká káwọ́ gbéra ká máa wo gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí àwa náà fi ohùn sókè wípé ẹ bá wa gbé yẹ̀wò bá a ṣe ń pariwo fún àtúntò ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣe àtúnyẹ̀wò ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó lè dópin lórílẹ̀‐èdè Nàìjíríà. Ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó ti fẹ́ fi ẹ̀gbẹ́ wọn gànná o, ẹ má jẹ́ kó fi ẹ̀gbẹ́ wọn gànná. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rọ̀ wọ́n. Ẹ wo ìròyìn ẹni ìwé ìròyìn Daily Post Vanguard gan wọ́n gbé láàárọ̀ yìí. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ní àtúntò làwọn fẹ́ o. Ẹgbẹ́ bàbá Bánjí Akíntóyè wọ́n ní Yorùbá Nation ní àwọn fẹ́ o ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ẹ jẹ́ ká wo ibi tí gbogbo ẹ̀ náà yóò yọrí sí. Ayọ̀ lèmi rí pé gbogbo ẹ̀ yóò yọrí sí. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìròyìn eléyìí ó jẹ́ kàyéfì fún mi o. Wọ́n ní arákùnrin kan ẹni ọdún 24 ọ̀gbẹ́ni Oyèkáchi Kingsley ní Ogochukwu lórúkọ rẹ̀ ni wọ́n ti kéde rẹ̀ kó ti di àwátì báyò. Kí ló dé tó ṣe di àwátì? Wọ́n ní gẹ́lẹ́ tó gbé ìpè kan tán tó sì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lélẹ̀ báyìí wọ́n ní níbẹ̀ ló ṣe pòórá o. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ ní pé àtìgbà náà ní Ogochukwu ó ti pòórá. Wọ́n ní ọjọ́ tí wọ́n rí gbẹ̀yìn òun ní ọjọ́ 24 oṣù kẹfà ní nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ níbi tí ó ti píìkì kọ̀ọ̀kan tó ti gbé ìpè kan láti ọ̀dọ̀ ẹnìkan tí kò mọ̀. Wọ́n ní àtìgbà yẹn ni wọ́n ti rí mọ́ wọn kò rí mọ́ mọ́. Bàbá rẹ̀ gangan ó fi èròǹgbà ìbẹ̀rù bójú fi hàn wípé ọmọ mi ọkùnrin ṣoṣo tí mo ní ibo ló wà báyìí Ọlọ́run ṣàánú mi jẹ́ kí wọ́n rí o. Eléyìí ló fi wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ènìyàn ládùúgbò àti ìjọba ń pé ẹnikẹ́ni tó bá rú Ogochukwu o ibi tí Ogochukwu bá wà kí wọ́n tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Kódà ọ̀rọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá wọn kò tí ì fi ìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Maureen Chinaka. Ó ní wọ́n gbogbo gbìyànjú láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ló já sí pàbó ló jẹ́ kí bàbá yìí sọ̀rọ̀ síta pé ẹ dákun Ogochukwu o ẹ bá mi wá Ogochukwu. Gẹ́lẹ́ tí ó gbé ìpè kan tán ni ó ti di àwátì. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́. Ẹ jẹ́ kí n máa fi ìyẹn ṣe lọ ní àárọ̀ yìí nígbà tí mo fẹ́ mú ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ìyàwó yìí. Ìyàwó mi o ìgbámú ìgbájú ló fi ń kí mi káàbọ̀ ló fi ń ṣe mí lọ́ṣọ̀ọ́. Níbo leléyìí ti ṣẹlẹ̀? Arákùnrin kan tó jẹ́ ẹni tí ń ta àwọn ẹ̀yà ọkọ̀ Ọláwálé Ìdòwú lọ́jọ́ Ẹtì Friday àná ló ti sọ ní gbangba wálíà ní ilé ẹjọ́ customary tó fi ìdí kalẹ̀ sí ìlú Màpó ìlú Ìbàdàn. Níbẹ̀ ló ti ń pè fún pé ìyá ìgbéyàwó mi ọdún 13 ẹ dákun ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ẹ bá mi fi òkun sí mi kò fẹ́ mọ́ èyí tí Yẹ́misí ìyàwó mi ṣe fún mi ó ti tó gẹ́ o. Ìdòwú ẹni tí ń gbé agbègbè kan tí wọ́n pè ní Òkè Olódò ní ìlú Ìbàdàn ló ti ń kábàámọ̀ pé irú ìyàwó tó yẹ kí n fẹ́ kọ́ leléyìí. Ó ní olúwa mi ọ̀pọ̀ ìgbà ni mo ti ń fi ara dà nínú ìgbéyàwó mi ṣùgbọ́n Yẹ́misí yìí ó jẹ́ oníwàhálà púpọ̀. Kódà ọ̀pọ̀ ìgbà ni mo ti fi lélẹ̀ fún láti ọdún 2023 ni mo ti filẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò dákẹ́ dúró. Iṣẹ́ fẹ́ gbọ́ òru ọjọ́ kan ó ṣe ìkọlù sí mi. Yẹ́misí a máa gbà mí lójú gbà mí ya mí láṣọ bí ẹni wípé mi ò jẹ́ kankan ní iwájú rẹ̀. Arákùnrin yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn o. Àánú rẹ̀ ṣe àwọn èèyàn tí wọ́n wà ní ilé ẹjọ́ customary lánàá nígbà tí ó fi gbogbo àwọn aṣọ yìí tó fi hàn adájọ́ nígbà tí wọn yóò bi ìyàwó léèrè. Ìyàwó sọ wípé ẹ má dá ọkàn mi lóhùn o ó fi mí lẹ̀ tọmọtọmọ kò gbọ́ bùkátà tiwa mọ́ àti pé lótìtọ́ àti lódodo ni mo máa ń gba lójú gba nímú la máa ń jà ni mo faṣọ rẹ̀ ya láti ìgbà náà nǹkan bí oṣù 12 nìyẹn ti wáyé o. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ nígbà tí adájọ́ yóò fi èsì sí ọ̀rọ̀ àwọn méjèèjì lánàá adájọ́ sọ pé kóníkálukú máa lọ ní tiẹ̀. Wọ́n wá kìlọ̀ fún ìyàwó ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọkọ rẹ̀ mọ́.
ọkọ rẹ ìwọ náà ṣe ojúṣe rẹ fún àwọn ọmọ tí arábìnrin yìí fi sílẹ̀ fún ọ kí ẹnu kálukú sì máa bá tirẹ̀ lọ. ẹ wò ó ìgbéyàwó wa ọkọ ìgbéyàwó wa kò ní tú lórí eré o. àmì ní kẹsẹkẹgbẹ tó àdúrà mi ìgbámú ìgbájú níyàwó mi fi ń ṣe mí lẹ́ṣọ̀ọ́ o kódà ń fa mi láṣọ ya. ẹ bá mi fi òpin sí ìgbéyàwó yìí kì í ṣe ìyàwó tèmi o. ẹ̀ka ẹ̀là lọ̀rọ̀ tá a bá ń sọ ẹ jẹ́ ká máa là á dáadáa o. ẹ̀yìn ẹ jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìyẹn láàárọ̀ yìí. eléyìí ó jẹ́ ìròyìn kan tí mi ò gbọ́dọ̀ má mú wá sí etí ìgbọ̀nyín ká tó máa lọ láàárọ̀ yìí. ẹ̀wọ̀n burúkú ni kí wọ́n jí sí tójú ìyá rẹ̀ rí ọ̀run alákeje. wọ́n ní ọkùnrin kan tó ti ṣe ẹ̀wọ̀n rí tí wọ́n ti gbámú kó jí nǹkan rí Adéníjì Ibrahim ni wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n ti pa sí iwájú ilé bàbá rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní abúlé ọ̀kẹ́ ní ìjọba ìbílẹ̀ Yewa ní ìpínlẹ̀ Ògùn. bàbá ẹni tí wọ́n pa yìí òun ni Adéníjì Kamorudeen. òun ló lọ fi ẹjọ́ yìí tó iléeṣẹ́ ọlọ́pàá Ìmáṣáyì létí wípé àwọn ikọ̀ ẹgbẹ́ kan ni wọ́n lé ọmọ rẹ̀ wá sí ilé tí wọ́n sì pa sí iwájú ilé òun. ó sọ ilé yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé òun kan tọ́mọ yìí ṣe fún òun ṣùgbọ́n ohun tí òun mọ̀ ní wípé ọmọ òun ó ti lọ sí ẹ̀wọ̀n ó ti ẹ̀wọ̀n dérí nípa ti ọ̀rọ̀ kan tó so mọ́ lẹ́sẹ̀ wípé ó jí nǹkan. ní báyìí ó wá sọ di mímọ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọláwo Òdútọ́lá ó wá sọ di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn sì ti ń dọdẹ gbogbo àwọn tó ṣiṣẹ́ láabi yìí. ó ní nítòótọ́ àti nídòdó ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí. iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀. ẹ wo ikú ọmọ kò ní tọ́ sí wa láṣẹ ọba mi aláwùrábí. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láàárọ̀ yìí. ẹ ń wò wípé ta ni alálàyé wa tó fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí. ẹ̀yin gangan ẹ̀yin gangan ni alálàyé wa láàárọ̀ yìí. èwo lẹ fẹ́ bá wa dá sí nínú àwọn ìròyìn yìí tá a ti mú wá sí etí ìgbọ̀nyín. ẹ gbọ́ bí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti ẹgbẹ́ bàbá Banji Akíntóyè ẹ gbọ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé èròǹgbà wa kò jọ mọ́ra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èròǹgbà wọn tí wọ́n sì fi léde gẹ́gẹ́ bí mo ti ṣe kà fún yín láàárọ̀ yìí. èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí ọkùnrin tó pòórá nígbà tí ó gbé ìpè tán. báwo ló ṣe rí lójú tìyín náà àwọn tó ń jẹ́ ghost worker tí wọ́n ń gbowó ìjọba lásán tí wọn kò sí lẹ́nu iṣẹ́ kí ni ojú wòye ní lórí ọ̀rọ̀ yìí. gbogbo ẹ̀ ni a fẹ́ jẹ́ kí ẹ bá wa dá sí nípa fífi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ gẹ́gẹ́ bí mo ti ṣe kà á wá sí etí ìgbọ́yé ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. báwo ló ṣe rí lójúṣe yín ṣé wọ́n ní finá mọ́ Fubara báyìí lẹ́yìn tí wọ́n dé tí wọ́n dá wọn padà sí ipò. wọ́n ní kì í ṣe ojúṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa ṣe àwárí àwọn ọ̀daràn ṣé lótìtọ́ ni àbí lódodo ni. báwo ṣe rí lójú àmóhùnmáwòrán yín ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀yẹn gangan ni mo fẹ́ jẹ́ ká ẹ bá wa tẹ̀ mọ́ ẹ bá wa dá sí gangan báwo ló ṣe rí. ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ pé àtúntò làwọn fẹ́. ẹgbẹ́ ti bàbá Banji Akíntóyè YSDM àwọn sọ wípé Yorùbá nation làwọn fẹ́ Yorùbá nation. èwo ni ẹ̀yin rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa kájọ fi ojú òye wa kájọ fi gbé yẹ̀wò. ojú ní mímì kì í ṣe àwọn forúkọ àfitèmí nílò lánàá lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mú òkú dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo ìyàn mọ̀ mi sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo gbà. ẹ jẹ́ ká fi ètò tòní ẹ jẹ́ ká fi ránṣẹ́ kó lè débi tó yẹ kí ó dé. àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters.
bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.